a ṣèbà fọ́lọ́run ọba, ọ̀dọ̀ ọlọ́run ọba náà láti bẹ̀rẹ̀ nítorí pọ́dọ̀ rẹ̀ náà lápadà sí. ìbà o kábíyèsí Èdùmàrè, ọba adániwáyé, adẹ́dá, amẹ̀dá, apẹ̀dá, ọlọ́run tí ò ṣe é bi léèrè ohunkóhun. ìwọ la fìbà fún o. nígbà tá a bá wá fìbà fọ́lọ́run ọba tán, ìgbà náà látò máa rántí àwọn tí ò tọ́ lọ́run, nítorí ẹni tó bá sọ pé òun tọ́ lọ́run, òun tọ̀hún yóò bára rẹ̀ sáré. àjúbà àwọn àgbààgbà tí ń jẹ́ kó ṣeé ṣe fún wa, àwọn lọ́gbọ́n tá à ń bomi rẹ̀ mu, àwọn lòye wa, àwọn ní ń pọn mi ò mọ̀ sí wa níkùn. ẹ̀yin ìyá wa níbi gbogbo tẹ́ ẹ bá wà, àjúbà yín o. ẹ̀yin ọmọdé, ẹ̀yin rọ̀, gbogbo yín la ṣèbà. a kí yín o, ẹ jẹ́ ojú wa ṣe. níbi gbogbo tẹ́ ẹ bá wá wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé, a kí yín, ẹ kú déédéé wòyí. bó bá ṣe òwúrọ̀ kùtùkùtù lẹ́yìn wà, òwúrọ̀ yín yóò sàn yín sówó. tó bá ṣe pọ̀sán gangan lẹ́wà, ọ̀sán ò ní sàn yín mọ́lẹ̀ o. wàhálà yìí ò ní mú yín. ẹ̀yin tẹ́ ẹ wà lóru, òru ò ní ru yín. níbi gbogbo tẹ́ ẹ bá sì ti ń gbọ́ wa, ilé ayọ̀ ènìyàn ò máa jẹ́. a tún ti dé sórí ètò lónìí ni. àwa náà ni lórí ètò nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ iná láti ń kàn sí yín. akọni ilẹ̀ Yorùbá là mú wá fún yín. Ọlátúndé Ọláwuyì lórúkọ mi. ẹ ǹlẹ́ o, ìgbádùn ọ̀yá ẹ bá ń fi lù sí oje. ìtàn akọni tá a mú wá fún wa lónìí, Baálẹ̀ Olúgbòde. ara àwọn èèyàn pàtàkì ńlẹ̀ Ìbàdàn jọ̀hún ó ní o, Baálẹ̀ Olúgbòde. ta ni Baálẹ̀ Olúgbòde ń ṣe? irú èèyàn wo ni? ipò wo ló dì mú? kí ni ohun takuntakun tó ṣe lásìkò rẹ̀? bó ló ṣe dákínkanjú? ṣé ẹ mọ̀ pé láyé tá a wà lónìí, béèyàn bá jọ̀gá ilé iṣẹ́ níbi tí wọ́n ti ń to mọ́tò, ẹ wò ó, ọjọ́ tí wọ́n bá fi sípò ọ̀gá ni ò ní fọwọ́ kan sí pádà mọ́, kò ní mọ bí ẹ ṣe ń de bóòtù mọ́. ìjòrí bẹ́ẹ̀ láyé àwọn bàbá yìí. a pèèyàn ní baálẹ̀. bóyá lẹ mọ̀ pé níjọ́ àná baálẹ̀ ni wọ́n ń lò gẹ́gẹ́ bí ọba nílẹ̀ Ìbàdàn. ipò tó wà ìnípò Olúbàdàn òní. ńgbà ó di baálẹ̀, kí ló ṣe? kí ló gbé ṣe nínú ìtàn tá a fi rántí rẹ̀ lónìí? àwọn èèyàn tiẹ̀ máa ń sọ nípa rẹ̀ pé ajórúkọ tí bàbá ò sọ. kí ló dé tí wọ́n fi ń kì lórí kì? ajórúkọ tí bàbá ò sọ. orúkọ rẹ̀ wo gan-an ní ń jẹ́ tí bàbá ò sọ? orúkọ wo ni bàbá sọ tó sì ń jẹ́? gbogbo ẹ̀ lápẹ̀ kẹ́lù lónìí o. ẹ̀yà tó fẹsẹ̀ rájò. ẹ̀yin èèyàn wa, ẹ kú etí gbọ́, ẹ sì kú ojú wòran. Baálẹ̀ Olúgbòde, ajórúkọ tí bàbá ò sọ. orúkọ rẹ̀ gan-an nígbà tí wọ́n bí sókè èèpẹ̀
tí bàbá àtìyá rẹ̀ fún ó ní a mọ̀ sí oyè sílẹ̀ májọ̀lá gbé Adénípò orúkọ tí ń jẹ́nu májọ̀lá ó gbé Adénípò ọmọ Òwò ni Ìwó ọmọ olódò ọba ńbẹ̀ ló ti wá sílùú Ìbàdàn gẹ́gẹ́ bí a sì ti máa ń sọ nípa àwọn jagunjagun ọjọ́un àná òun náà wà lára àwọn tó jà wọ ilẹ̀ Ìbàdàn ó wọnú ìlú Ìbàdàn tógúntógún ni kì í ṣe jagunjagun kékeré jagunjagun tó dáńtọ́ ni tó gbójú tó sì gbóyà nígbà tó wọ ìlú Ìbàdàn ó dé sínú ìlú tìlù ti fọ́n wọ́n sì tẹ̀wọ́ gbà á òun náà darapọ̀ máwọn ọmọ ológun ó ń jà oríṣiríṣi ogun fúnlùú rẹ̀ nítorí pé bí ẹnikẹ́ni tó bá ti dé ìlú Ìbàdàn lásìkò tá à ń wí ó ti gbà pé òun ti dé ìlú òun àfi bí ìgbà tó ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n forí wọn sọlẹ̀ sí ọ̀rọ̀ wọn wá dàbí ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì tá a rí kà nínú ìwé ìtàn Bíbélì pé Ọlọ́run kó wọn kúrò nílùú wọn ó sì kó wọn kúrò nílùú kan ó sì kó wọn lọ sí ìlú míì ìlú míì tí wọ́n dé ní wọ́n bá sọ di ìlú wọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí nípa tìlú Ìbàdàn náà ó dàbẹ̀ ni pé Ìbàdàn ènì Ísírẹ́lì àwọn Yorùbá àwọn náà dé síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní jà wọ́n ń gba Ìbàdàn lẹ̀ lọ́wọ́ àwọn ogun tó dòtí ìjà àgbòrò sì ní o ìjà àgbòrò táwọn wí yìí ìní a fi ń kó àwọn ìlú kéékèèké tí ń bẹ láyìíká wọn ni a fi ń kó wọn lógun wọ́n ń gbà wọ́n ń sọ wọ́n dìbàdàn báwọn ṣe ń ṣe lásìkò yìí ní ṣùgbọ́n ibi tá à ń lọ kọ́ ń gan-an ó kàn jẹ́ pé ibi tí à ń yà lọ fẹ́ pọ̀ ẹ jẹ́ ká lọ sàn án síbi ẹ̀kọ́ tá a fẹ́ rí kọ́ nínú ayé ọba yìí Baálẹ̀ Olúgbòde. ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa gbogbo ẹ̀ là ń rí o ẹ wò ó ẹ máa láìkí ẹ máa sọ àtàǹpàkò òkè ká sì máa dunnú bẹ́ẹ̀ tí ń ṣe gbogbo tẹ̀ ń ṣeun là ń mọ rírì yín ẹ máa jù sáwọn ọ̀rẹ́ yín ẹ máa jù sáwọn akẹ́kọ̀ọ́ yín ẹ máa jù sí gbogbo ènìyàn nílẹ̀ yìí àti lókè òkun ẹ jẹ́ káwọn náà máa bomi ọgbọ́n mu káwọn náà máa bá ń tà ń pè lárọ̀bá kẹ́ lè rí tàn sọ lẹ́yìn ìwà ọ̀la ẹ ṣeun o àmọ̀rírì yín Baálẹ̀ Olúgbòde gẹ́gẹ́ bí mo ti sọ wípé Ìwó ọmọ olódò ọba ló ti wá májọ̀lá ó gbé ìsìlókọ tí bàbá àtìyá rẹ̀ sọ bó ló ṣe wá di Olúgbòde níbo ló ti rórúkọ gan ṣáájú àsìkò yìí ìran Yorùbá yìí ṣe ìran tí ò ní ẹ̀sìn wọn èyí sì ṣaláì gbàgbọ́ ìran wọ́n ní ìgbàgbọ́ nínú Olódùmarè jọjọ wọ́n sì ní ìgbàgbọ́ nínú àwọn aṣojú Olódùmarè tí ń jẹ́ òrìṣà tí Olódùmarè rán nípasẹ̀ wọn là ń bá Olódùmarè sọ̀rọ̀ tó Olódùmarè sì ń bá wa sọ̀rọ̀ ìgbàgbọ́ yìí sì dúró síbẹ̀ wọn a máa ṣètùtù wọn a máa ṣẹbọ gbogbo nǹkan wọ̀nyí láti fi tu Olódùmarè lójú láti fi rí nǹkan gbà lọ́dọ̀ Olódùmarè ni ṣùgbọ́n ní àsìkò Baálẹ̀ Olúgbòde yìí ẹ̀sìn àtọ̀rìnwá ó wọ ìlú Ìbàdàn ó pilẹ̀ tí ń wọlé díẹ̀díẹ̀ kó tó di pé Baálẹ̀ dé kó tó di pé Olúgbòde jọba ṣùgbọ́n lásìkò tiẹ̀ ó fàyè gba àwọn ẹlẹ́sìn àtọ̀rìnwá tí ń ṣe ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì
kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó fi fààyè gbà á? Ìṣẹ̀lẹ̀ yìí ó pín sí oríṣi méjì. Màá sì fẹ́ ká farabalẹ̀ dáadáa ká gbọ́rọ̀ ẹnu mi. Ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ nìṣẹ̀ṣe o. Ìwọ tó jẹ́ Kristẹni, n ò sọ fún ọ pé kó o fi ẹ̀sìn rẹ lẹ̀ o. Ìwọ tó jẹ́ Mùsùlùmí, n ò ní ọkọ̀ pàkọ́ sí Muhammadu o. Ṣùgbọ́n tí mò ń sọ fún wa ni wípé Yorùbá lẹ́sìn, a sì láṣà. Ó sì ní b'Olódùmarè bó ṣe ń bá gbogbo wa sọ̀rọ̀. Ṣé rí lásìkò tí mò ń wí, baálẹ̀ májọ̀lá ó gbé kò bímọ. Ojú ọmọ pọ́n, ọwọ́mọ títí kò rọ́mọ bí. Ó lọ ilé adáhunṣe, ó relé oníṣègùn, ìyàwó rẹ̀ jẹ jíjẹ, ó mu mímu, ó wẹ̀ wíwẹ̀, ó sínsínsín, síbẹ̀ kò lóyún àárọ̀ dálẹ́. Kábíyèsí Olódùmarè. Nígbàtí àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ tí wọ́n wọ̀lú Ìbàdàn, wọ́n bá ọba sọ̀rọ̀. Kábíyèsí, baálé ọkọ ìlú, ìṣòro yìí agbára Ọlọ́run ká. Jésù Kristi tí ń sọmọ Màríà yóò ṣẹwọlẹ̀ tàn ráúráù, kódà ẹ finú ṣoyún, olórí ó sì fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Wọ́n sọ fún o àwọn àpẹẹrẹ lóríṣiríṣi tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ nínú Bíbélì. Baálẹ̀ ọgbà sí wọn lẹ́nu. Wọ́n bẹ̀rẹ̀ ìsọjí, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèsọjí níta gbangba. Wọ́n ń gbàdúrà lọ́tún, wọ́n ń gbàdúrà lósì, nítorí ipò fi ààyè gbà wọ́n lójúde. Tí ó sì jẹ́ wípé àwọn ẹlẹ́sìn yìí Olúwa ńlá wọ́n ń pariwo, wọn èé pariwo Olódùmarè. Làwọn ènìyàn bá kúkú fẹ̀kan sọmọ́dé Olúwa tó gbòde, Olúwa tó gbòde. Bí ọba náà bá sì sọ, èyàn baálẹ̀ májọ̀lá ó gbé, a máa sọ fún wọn wípé àwọn ẹlẹ́sìn tuntun ti gbólúdé, olú wọn ń bẹ lójúde. Bí wọ́n ti sọ di baálẹ̀ Olúgbòde rèé. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ kẹ́ fọkàn sí bẹ́ẹ̀ ni, síbẹ̀ baálẹ̀ Olúgbòde tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò bímọ o. Ìgbà tí ó wòye wípé òun dàgbà, òun dògbó lọ wẹ́rẹ́wẹ́rẹ́, ló bá kọjú sáwọn oníṣẹ̀ṣe. Wọ́n bá Ifá ní gbólóhùn. Ifá ló wá sọ ọ̀nà àbáyọ sí ìṣòro ayé rẹ̀. Ó ní, baálẹ̀ májọ̀lá ó gbé, tó bá fẹ́ kọ́ láàrẹ̀ ó gbé, ohun kan tó ní láti ṣe tí ó ṣẹlẹ̀ rí nínú ìtàn àti nínú àṣà ìran Ìbàdàn kẹta yìí, ó ní wípé kẹ́ bọ òkè. Àti gbọ́ òkè bíi ti bó. Baálé Olúgbòde ní ọba lórí ohun gbogbo. Òun ni baálé ọkọ ìlú, òun sì lágbára lórí ẹ̀sìn kẹsìn tó bá wù kó wọlé. Nígbà náà wọ́n rí ẹ̀sìn Kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ẹ̀sìn, wọ́n sì rí ti ìlànà ìbílẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe. Ó ṣèwádìí, ó sì ránṣẹ́ sí abọ̀kè kan láti ìlú Abẹ́òkúta. Olúgbòde gbé abọ̀kè wá látàbẹ́òkúta. Wọ́n mú ó di òkè níbi tá à ń pè lókè Ìbàdàn láwọ̀tán. Níbẹ̀ ni wọ́n ti lọ bọ òkè yìí. Wọ́n bọ òkè tán, àbírọ́ ni àbóòtọ́ ni, ìyàwó ọba finú ṣoyún, ó fẹ̀yìn gbọ́mọ pọ̀n, ó bí ọmọkùnrin. Orúkọ ọmọ yìí ni wọ́n pè ní Adéríbigbé. Ọmọ náà ń dàgbà, ọmọ náà ń ṣe bíi bàbá rẹ̀. Wọ́n jọ ń lọ sójú ogun ni. Bàbá jà ọ̀pọ̀lọpọ̀ ogun. Lára àwọn ogun tó jà, ó jà ogun Kútújẹ. Ṣùgbọ́n kí n tó mọ̀ dákọ̀ gbogbo àwọn ogun, ó wù mí ká tún fẹsẹ̀ rájò.
ọmọ tí à ń wí yìí nígbà tó náà dàgbà ó di akíkanjú ológun, òun náà bẹ̀rẹ̀ sí ní lọ sójú ogun, ó sì ń jà. Àìmọye ogun ló ti lọ tó sì jà tó ṣẹ́gun wálé. Ṣùgbọ́n ó ṣeni láàánú pé ogun tó jà gbẹ̀yìn ni lógun Èkìtì parapọ̀. Èyí sì ṣẹlẹ̀ lẹ́yìn ikú bàbá rẹ̀. Ogun ọ̀hún l'Adéríbigbé bá lọ. Olúgbòde jà ogun lóríṣiríṣi. Ó jà ogun Ìjẹ̀rò Èkìtì, ó jagun Ará, ó jagun Ẹfọ̀n Alààyè, bẹ́ẹ̀ ó jà Kútújẹ̀. Ogun Kútújẹ̀ yìí ni bàbá jà láàrin 1862 sí 1864. Àgbàlagbà ni, baálẹ̀ rere ni, orúkọ rẹ̀ ò parẹ́. Ó fẹ́ dàbí ẹni pé òun nìkan ni ó ní orúkọ jù nínú gbogbo àwọn baálẹ̀ tó ti jẹ rí nílùú Ìbàdàn. Orúkọ tá a sì mọ̀ọ́mọ̀ títí di òní iná lórúkọ tó ní nípasẹ̀ iṣẹ́ rere tó ṣe. Orúkọ wo nìwọ ó ní nígbà tó bá lọ tán? Sáà ní máa rántí rẹ ká sì máa pòṣé? Sáà ní máa pè ọ́ lórúkọ burúkú tí ò yẹ kí etí ó máa gbọ́? Sáwọn ọmọ rẹ gan wọ́n lè bọ́ ta pé ìwọ ni bàbá àwọn lẹ́yìn ìgbà tó bá papòdà. Orúkọ tó filẹ̀ nípasẹ̀ iṣẹ́ rere ló ń jẹ́ títí di òní. Baálẹ̀ Olúgbòde ó kú o lẹ́yìn ìgbà tí wọ́n parí ogun Kútújẹ̀ ní 1864. Ọdún náà ẹni baálẹ̀ Olúgbòde nínú ilé rẹ̀ ló gbó lọ fọ ọ̀rọ̀ rí kú. Ìtàn sì sọ fún wa wípé òun nìkan nínú gbogbo àwọn baálẹ̀ tó ti ń jẹ lọ fọ ọ̀rọ̀ rí kú. Ẹ wò ó, àrọ́bá nìtàn níta bá ṣe é lẹ̀ ìlàyé ọba kẹláyé ọba lẹ́yìn rẹ̀. Ìtàn akọni ti tòní láti mú wá sétí ìgbọ́ yín àti sójú wòran yín. Ìrètí mi ni pé ẹ tún darapọ̀ mọ́ wa níjọ́ mẹ́jọ tá a tún jọ gbádùn ètò yìí bí èbó ṣe gbádùn sìgá. Ẹ ǹlẹ́ o, èmi ń kí yín lónìí pé ó dìgbà níjọ́ mẹ́jọ a ó fìrè pàdé. Ẹ má gbàgbé tí mo sọ fún yín, níbi tọ́wọ́ tó ṣe báyìí wà ẹ̀yin ẹ tẹ̀ ẹ́. Ẹ máa há káàkiri fáwọn èèyàn. Ẹ mọ́ ìyá aládàáni kan jẹ́ o. Ọlátúndé Ọláwuyì Ògúnníran ló kọ mi. Iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ la wà, yóò mọ̀ ju wa sí o. Ire o. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa, ohun àbíwá bí bàbá wa, àṣà